orúkọ Jésù ògo ni fún orúkọ rẹ̀. Olúwa o ṣé o, ọba tó ń ṣe ohun tẹ́nìkan ò lè ṣe, Ọlọ́run tó ń dá wa sí, tó ń kà wá yẹ, tó ń fún wa ní oore ọ̀fẹ́, kì í ṣe pípé tàbí mímọ̀ ṣe, ṣùgbọ́n ó ń fún wa ní oore ọ̀fẹ́. Gba ọpẹ́ wa, máa tẹ̀lé wa nínú ọ̀rọ̀, máa jẹ́wọ́ ara rẹ níṣó. Ilé tí ọ̀rọ̀ náà ń balẹ̀ sí, lórúkọ Jésù, jẹ́ kó nítumọ̀ nínú ọkàn wọn àti nínú ilé náà, kí ẹ̀mí mọ́ rẹ kó máa darí. Gba àkóso níṣó. A dúpẹ́ pé o ti gbọ́. Ògo ni fún orúkọ rẹ, Jésù Kristi Olúwa wa. Àmín. Ohun tí Bíbélì sọ fún wa níbí, ó ní ìbárẹ́ ayé. Ẹ jẹ́ ká pè ní ìbárẹ́ ayé. Ká má ṣe fẹ́ràn ayé, torí Bíbélì sọ nínú ìkíní Jòhánù epistle, first epistle according to John chapter 2 orí kejì, John kínní orí kejì, káwọ ẹsẹ̀ káàdógún. Ó ní ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. Ìfẹ́ ti bàbá kò sí nínú rẹ̀. A gbọ́dọ̀ kíyèsára lọ́pọ̀lọpọ̀. Bí èèyàn kan bá lóun fẹ́ràn ayé yìí, ó fi hàn pé ìfẹ́ Ọlọ́run kò sí nínú ẹ̀. Ẹni tí ìfẹ́ Ọlọ́run kò bá sí nínú rẹ̀, àwọn ní ń fẹ́ràn ayé. Tí a bá wo Jacob orí kẹrin, James chapter 4 verse 4, ó ní ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé òun ni ìṣọ̀tá Ọlọ́run. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ràn ayé, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ti ọ̀rẹ́, ó di ọ̀tá Ọlọ́run. Ẹni tó bá fẹ́ láti jẹ́ ti ayé yìí, ó di ọ̀tá Ọlọ́run. Torí a gbọ́dọ̀ kíyèsí ara gidi gan. Tí a bá wo ìwé mìíràn, ó ní torí pé ẹnìkan kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Ìkan ló máa fi sílẹ̀ tí wàá gbọ́ ìmíràn. Nínú ìwé orí ìkẹfà chapter 6 verse 24, Matthew 26:24, ó ní kò sí ẹni tí ó lè sin olúwa méjì, nítorí yálà kí ó kórìíra ọ̀kan kó sì fẹ́ èkejì, tàbí kí ó fara mọ́ ọ̀kan kí ó sì yan èkejì ní ìpọ̀sí. Ẹ̀yin kò lè sin Ọlọ́run pẹ̀lú mámónì. Torí náà a gbọ́dọ̀ kíyèsí ara. Jẹ́ kí n ka 24 yẹn náà. Ní kò sí ẹni tí ó lè sin olúwa méjì. Òkè òní mo kà lẹ́ẹ̀kan. Nítorí náà mo wí fún yín, ẹ má ṣe ṣe àníyàn nítorí ẹ̀mí yín, ohun tí ẹ ó jẹ. 25 ni mo ń kà yẹn. Àti fún ara yín, ohun tí ẹ ó fi bora. Ẹ̀mí kò há ju oúnjẹ lọ, tàbí ara kò ju aṣọ lọ. Ẹ jẹ́ ká kíyèsí ara. Ìfẹ́ tí Ọlọ́run ní sí wa ó pọ̀ púpọ̀. Bí a bá wo 26, ó ní ẹ sá wo ẹyẹ ojú ọ̀run. Wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í kórè. Wọn kì í sì kójọ nínú abà, ṣùgbọ́n bàbá yín tí ń bẹ lí ọ̀run ń bọ́ wọn. Ẹ̀yin kò há sàn jù wọ́n lọ. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ wípé ẹ sá wo àwọn ẹyẹ ojú ọ̀run. Wọn kì í fúrúgbìn, bẹ́ẹ̀ ni wọn kì í sì kórè. Wọn kì í kójọ sínú abà, bí mo ti sọ síwájú, ṣùgbọ́n bàbá yín tí ń bẹ lí ọ̀run ń bọ́ wọn. Ta ni nínú yín nípa àníyàn ṣíṣe tó lè fi ìgbọ̀wọ́ kan kún ọjọ́ ayé rẹ̀? Èéṣe tí ẹ̀yin fi ń ṣe àníyàn nítorí aṣọ? Kíyèsí, lílì
tí ń bẹ ní igbó bí wọ́n ti ń dàgbà wọn kì í ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni wọn kì í sì ràn wù. Mo wí fún yín pé a kò ṣe Sólómọ́nì pàápàá ní ọ̀ṣọ́ nínú gbogbo ògo rẹ̀ tó ní bí ọ̀kan nínú wọ̀nyí. Jẹ̀bi Ọlọ́run bá wọ koríko ìgbẹ́ ní aṣọ bẹ́ẹ̀ èyí tí ó wà lónìí tí a sì gbájù sínú iná lọ́la, mélòó ni kì yóò ṣe fi lè wọ̀ yín ní aṣọ, ẹ̀yin oníkékeré ìgbàgbọ́. Gbogbo agbára wà ní ọwọ́ Ọlọ́run láyé àti ní ọ̀run. Ó lágbára láti fi fúnni, ó lágbára láti gbà, kìkì pé ká gbẹ́kẹ̀lé òun nìkan ṣoṣo, ká sì máa yọ̀ nínú rẹ̀, ká fi òun nìkan ṣoṣo ṣe ìgbẹ́kẹ̀lé. Yóò dára fún ọ ní orúkọ Jésù. O ti gbọ́ ọ̀rọ̀ tí òní. Lórúkọ Jésù Kristi á so èso ìyè nínú ilé rẹ, nínú ayé rẹ, nínú omi àti ẹ̀jẹ̀ ara, nínú ọkàn. Olúwa yóò bùkún fún ọ bó ti gbọ́ ọ̀rọ̀ yìí. Ìyanu á sì ṣẹlẹ̀, ògo ńlá Ọlọ́run yóò sì fi ara hàn. Bẹ́ẹ̀ ni yóò rí, yóò dára fún ọ. Gba ire àti ayọ̀ rẹ lónìí, gba ọlá rẹ, ìbùkún ni yóò sì máa jẹ́ fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí, láṣẹ ti Bàbá, ti Ọmọ, ti Ọlọ́run Ẹ̀mí Mímọ́, láti iléeṣẹ́ ìránṣẹ́ Divine Church Evangelistic Ministry ní ọ̀rọ̀ Ọlọ́run tí ń jáde. O lè pè wá 080-338-34311. Yóò dára fún ọ, àlàáfíà Ọlọ́run yóò sì máa bá ọ gbé. Jésù Olúwa wa, àmín.